nínú tó gbọ́dọ̀ jẹ́ ohun lákòókò yìí ni mo mú dání yìí. Owó péréte lọ́ọ́ fi rà á, àmọ́ àǹfààní ẹ̀ nínú ara Ọlọ́run tó dé mi àti ẹnìkan ló mòdiwọ̀n ẹ̀. Owó péréte báyìí lọ́ọ́ fi rà fa. Torí tí wọ́n gbélé wa lọ́wọ́ yìí, fóònù kò ṣeé má lò torí pé àǹfààní ẹ̀ kò kéré, bẹ́ẹ̀ ni àkóbá tó lè ṣe fún ojú wa. Ọlọ́run nìkan ni kó dáàbò mi àti ẹ kó kó wa yọ. Ọlá àjọ kan òṣèré wájú Ọlọ́run. Dáàbò bò ó, gbìyànjú ẹ̀. Ọlọ́run fún wa ní nǹkan, oríṣiríṣi nǹkan ọ̀jọ̀ kan. Nínú ẹ̀ ni mo mú dání yìí, nàánà rèé o, mint leaf. Máa ṣe é mu bíi tíì láàárọ̀ lálẹ́. Ojú òun lọ bá ara àtèmi àti yín. Ọlọ́run dákun má gbójú lọ́wọ́ wa. Ọlá àjọ kan òṣèré wájú Ọlọ́run. Gbogbo ohun tí ń jẹ́ ẹ̀yà ara wa náà kò sí tí ò wúlò. Ọlọ́run dákun jẹ́ gbogbo ọba wa kalẹ̀, àmọ́ ó lè má jẹ́ torí àkókò yìí, bóyá nítorí pé ọ lérò pé ojú tiẹ̀ sì mọ́lẹ̀, nǹkan kan ò sí ọ̀ kò wò báyìí. Nítorí àkókò ìkọ́, bóyá nítorí ọjọ́ alẹ́, Ọlọ́run lè ní kẹ́mi ogun. Gbìyànjú ẹ̀ torí pé àǹfààní mint leaf, nàánà, ọtún fẹ́ lẹ́jẹ̀ ríru gan, oògùn ẹ̀ náà ni. Insha Allah. Brain ẹ ti fẹ́ máa ṣiṣẹ́ kíṣẹ́. Gbìyànjú ẹ̀, wọ́n máa mú bíi tíì láàárọ̀ lálẹ́, kàn ra bù díẹ̀ sínú pọ́ọ̀tù, bomi díẹ̀ sí, sè é. Bọ́ba lè láǹfààní foyín gidi sí i, mú bíi tíì láàárọ̀ kan tó jẹun, òun náà ni ó tún mú sùn lálẹ́. Tí ẹ dánwò láàrin bí ọ̀sẹ̀ méjì kọ́, tí ẹ dúpẹ́ fọ́lọ́run náà, ojú ẹ ti fẹ́ máa ṣe báyìí, ó ti fẹ́ máa pẹ̀rẹ̀ ayé mi ní àrẹ̀mú. Ọlọ́run wọ́n ṣàdáàbò ẹ̀bò wa. Ọlọ́run fún wa lóríṣìí nǹkan. Ó rí i pé nínú ni mo pè é, ọ̀pọ̀, àmọ́ lọ gbìyànjú eléyìí náà. Lọ gbogbo bí wọ́n bá ti ń ta nǹkan ìwòsàn súnà, ọlọ́fẹ́ ra mint leaf, nàánà. Ó lóróró, òróró ẹ̀ náà ṣàǹfààní gan-an. Orí máa ń fọ́, Ọlọ́run ló ń sábàbí dáadáa gan. Àmọ́ ìwé rẹ̀ yìí, kódà borí bá ń fọ́ yàn náà, oògùn ẹ̀ náà ni. Insha Allah. Brain booster tó ní o, àǹfààní ẹ̀ fún ojú kò kéré o. Ojú ẹ̀ ti fẹ́ máa wò bàìbàì torí pé fóònù tó ń wò yìí, bá àǹfààní ẹ̀ ti kéré tó fún wọ, bọ́ọ̀ ti lérò pé bọ́ọ̀ sí ń lò náà, àmọ́ àǹfààní ẹ̀ pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ lójú já sí pé bí ń lọ tọ́lẹ́ẹ̀tì, òun àti ẹni, bó sùn, òun àti ẹni, kódà ó fẹ́ lákàsí ẹ̀ ju ọmọ lọ. Bẹ́ẹ̀ sì ni títan náà sojú ní gbogbo ìgbà, àkóbá tí ó lè tẹ̀yìn ẹ̀ yọ. Àmọ́ tiwa ni ká gbìyànjú ká fi yòókù sábẹ́ kádàrá. Bọ́lọ́run bá ti ní ẹ̀dá ó ṣe lò náà lẹ̀dá ó ṣe lò. Àmọ́ kí ni gbìyànjú tiẹ̀ náà kó tó dé? Bó bá tiẹ̀ ti wá dé, sọ ọmọ iye tí ọ̀pọ̀lọpọ̀ ń ná sí, kódà ọ̀pọ̀lọpọ̀ ni èyí tó wá sábà rí wòsàn ẹ̀. Àmọ́ kó tó dé, dáàbò bo ojú ẹ̀ pẹ̀lú nàánà, ìyẹn mint leaf. Ọlọ́run má ṣà dáàbò ẹ̀bò wa, bọ́n wa ní àlàáfíà tó péye. Ọlọ́run má ṣà jẹ́ á máa bẹ dáadáa. Ọlá àjọ kan òṣèré wájú Ọlọ́run àtèmi àtẹ̀yìn. Ọlọ́run má jà bá wọn ṣẹ̀sín ayé, má jà bá wọn ṣẹ̀sín àlìkíyámà. Ọlọ́run jẹ́ á máa bẹ dáadáa. Kí ló dé? Máa mú mint leaf, nàánà, kí gbogbo ẹ̀ máa ṣe lẹ̀ o. Insha Allah.